Imo State recently ó ṣẹlẹ̀ sí àwọn aṣojú ṣòfin bẹ́ẹ̀ni kan tó yẹ pé ìyẹn ó tiẹ̀ ti ń sanwó ti sanwó kan tún ẹ̀rù sì ń bà pẹ̀lú bó ṣe ní ọpọlọ tó nímọ̀ tó. ó kàn wá wò pa tó ń bá continue bẹ́lẹ̀ wọ́n á máa sanwó ìlọ́ni bó ṣe kúkú ní ó yá ẹ̀yìn agbófinró nǹkan báyìí ló ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n kúkú tó àṣírí ara mi nǹkan báyìí ló ṣẹlẹ̀ ọdún méjì sẹ́yìn àbí nǹkan mi ìmọ̀ bí ó ti kúrò ní prison sí wọ́n rán lọ sí ó ṣẹ̀wọ̀n ẹ̀ torí pé ó ń fi àwòrán ó fi dẹ́rù bà former girlfriend ẹ̀ ń gbà. wọ́n ṣe fídíò ìhòòhò obìnrin wọ́n sì mọ̀ fi dúnmọ̀ hurumọ̀huru mọ́ òmíì síbẹ̀síbẹ̀ yóò pàpà wá pín sórí ìtàkùn ó ti gbà wípé àwọn agbófinró wọ́n wà nígboro tí wọ́n mú bóyá àwọn yìí mọ̀ ń rò wípé eléyìí báwọn wá ṣe tí ọ̀dà ni kí ni ó máa ń fa sábàbí ẹ̀ kí ló dé ìjìyàwó ló wà fún àwọn tí wọ́n ń gbìrò rẹ̀ lọ́wọ́lọ́wọ́ àtàwọn tí wọ́n wà lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ kí ni tó ṣẹlẹ̀ lópin gbogbo àlàǹfààní láti mẹ́nubà sí ọ̀nà nu láti fi gba ẹ̀tọ́ èèyàn káti gbà wípé o fẹ́ gbà kankan lọ́wọ́ ẹnìkan ó wá torí pé o ní òwò ẹ̀ lọ́wọ́ ó wá fẹ́ mọ̀ pín kiri bóyá wọn ò wá mọ̀ wípé ìjìyà ń bẹ fún ni ẹ dámọ̀ kí amòfin wa lẹ́ẹ̀kan sí amòfin ẹ̀fẹ́ dàpọ̀ ọ̀sádọ́là ẹ káàbọ̀. ẹ ṣe olóòtú ẹ̀yin ará ilé ẹ kú ilé lórí ọ̀rọ̀ tí olóòtú fẹnu bà nǹkan tó ń ṣe ṣàlàyé tán yìí là ń pè ní sextortion ní èdè òyìnbó jẹ́rí púpọ̀ nínú àwọn tó máa ń lo àwọn àwòrán obìnrin àbí bí àtọkùnrin gan náà ni àbí nǹkan àbí ibi tẹ́yìn méjèèjì ti jọ ń ṣe ìbálòpọ̀ ẹ mọ̀ ìgbà tó bá ń ṣe ó lè má jẹ́ pẹ̀lú ipá náà fi ní access sí irú fídíò àbí fọ́tò yẹn ó lè jẹ́ pé àjọmọ̀ àwọn méjèèjì ni àmọ́ ó máa ń di ẹ̀ṣẹ̀ nígbà tí ìwọ bá wá lọ gbé sí tó lọ fọ́n sí ayélujára àbí tó pín kiri WhatsApp àbí kẹ̀kẹ́ ní gbogbo àwọn ẹ̀rọ ayélujára tó gbé sí orí nígbà tí ẹnìkejì tí ò bá fọwọ́ sí nǹkan tó fẹ́ ṣe yẹn ló máa ń da ẹ̀ṣẹ̀ bóyá wá sọ fún pé tó bá fún mi ní torí mo fẹ́ gbowó lọ́wọ́ àbí torí pé ó ní òun ò ṣe mọ́ olóò ṣe mọ́ kẹ̀ pẹ̀lú nǹkan tí mo ní o gbọ́dọ̀ ṣe o continue pẹ̀lú kí ó dẹ̀ lóun ò nífẹ̀ẹ́ sí ẹ mọ́ òun fẹ́ máa lọ má wọ́rì ìgbà tó bá bẹ̀ sí rí ẹ̀rọ ta àwọn àwòrán àti fídíò ta ìjọyà tó bá bẹ̀ sí rí lórí ìtàkùn ayélujára wàá mọ̀ pé mo mí ilẹ̀ mo ṣe kinní kan ṣe rí irú àwọn nǹkan báyìí á kọ́kọ́ kó ìjáyà àti ẹ̀rù bá ẹni tí wọ́n sọ fún ìgbà tó bá ṣe nínú ìjáyà yẹn ó lè ní torí ìbẹ̀rù kò ní ó dá jẹ́ kí n padà sínú ó ti di agídí mú ó ti fi pa mú wá padà sọ́dọ̀ rẹ̀ àbí ìmí àtẹ̀ni máa kó wá pé kò máa sanwó fóònù ṣe rí nǹkan àkọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́ sọ ni pé àwọn tí wọ́n bá bá ara wọn nírú situation yìí kò ń ṣe àkókò fún ẹ láti bẹ̀rù àkókò ní fún ọ láti ṣe kí ni kó farabalẹ̀ jókòó kó wá kó àwọn ẹ̀rí ẹ kó jọ gbogbo àwọn messages tó ń send sí ẹ tó fi ń sọ fún ẹ pé báyìí ló ń ṣe máa ṣe yẹn kìnnìkan wàá bẹ̀ sí kó pamọ́ èyí tó bá ní láti screenshot àbí kò ṣe kí ni wọ́n máa ń pè screen video record tí wàá fi kó gbogbo ẹ̀rí ẹ̀ ó ní kíìpẹ̀ sórí fóònù ẹnìkan wàá lọ kíìpẹ̀ sí bóyá orí flash drive tẹ́ pé wọ́n nìkan ló ní ìwọ nìkan ló ní àǹfààní sí wàá lọ máa kó pamọ́ pẹ̀lú ọjọ́ tó sọ àwọn ọ̀rọ̀ yẹn àwọn nǹkan tó á jẹ́ àwọn ẹ̀rí tó máa lò nígbà tó bá fẹ́ lọ fi irú ẹ̀sùn yẹn tó bá fẹ́ lọ fẹjọ́ ẹni bẹ́ẹ̀ sùn ní àgọ́ ọlọ́pàá unit kan wà ní àgọ́ ọlọ́pàá tá à ń pè ní cyber crime unit ibẹ̀ ló ti máa lọ fẹjọ́ sùn tẹ́ pé wọ́n tó bá ti kó àwọn ẹ̀rí yẹn wá wọ́n á lè trace ẹ̀ wọ́n á wò ó ibi tó ẹni yẹn wà
bó ṣe ń gbogbo nǹkan tó ń sọ yẹn wọ́n á lè fi trace ẹ̀ wọ́n á lè fi mọ wọ́n ṣe lè mú irú ẹni yẹn. ìdí tí mo ṣe ní pé kò ń ṣe àkókò fún wa láti bẹ̀rù ni pé nínú ìbẹ̀rù pé tó bá lọ gbé sí orí ẹ̀ lọ ẹ̀rọ ayélujára èsì abámi kíní kan ṣe wàá bẹ̀ sí sanwó wàá bẹ̀ sí ṣe nǹkan tí ó yẹ kó ṣe àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ó lè padà jù sórí ẹ̀ wàá wá pòfò lọ́nà méjì. àwọn tó ti kọ́kọ́ fi ara ẹ̀ lọ́kàn balẹ̀ pé ó ti ṣẹlẹ̀ àmọ́ níbo ṣe ń lọ eléyìí wọ́n á fi ṣe àṣemọ́. àwọn tó dẹ̀ ń ṣerú kínní náà púpọ̀ ìgbà àwọn kan ti sọ́dọ̀ wò. ibi gan tí mo púpọ̀ ìgbà gan kò ń ṣe àwọn tí ẹjọ́ fẹ́ ra yín rí nìkan o. ẹ pé gbà mí máa wà tẹ́ pé fóònù á bàjẹ́ tẹ̀ ń lọ sọ́dọ̀ àwọn tí á túnṣe. ọba yẹn túnṣe tó tó rẹ̀ Olódùmarè. ìgbà tẹ́ bá dẹ̀ ti ṣe ẹ ti máa wá ní kẹ́ yọ password kẹ́ yọ gbogbo ẹ̀ torí kán lè ní access láti. nígbà tí èèyàn bá ṣaláìsí ẹni fẹ́ wọ olúwa rẹ̀ olúwa rẹ̀ mọ̀ fi èrò pamọ́ fún un. ibẹ̀ ni púpọ̀ náà tó ń tún fóònù ẹ̀rọ ìléwọ́ wa ṣe àbí ti kọ̀ǹpútà gan laptops wa tó ń tún ṣe láti bẹ̀ sí ń wo àwọn nǹkan tó fi pamọ́. bóyá omi sì wà níbẹ̀ tó jẹ́ pé obìnrin ni ọkọ̀ ṣe àwòrán ara rẹ̀ fúnra rẹ̀ o sì fi pamọ́ fún mi. ìní ìtẹ̀wọ̀ àtọkọ ẹ̀gan náà jọ ṣe. owó rèé. pé tí n bá ti ń wo kínní nígbà míì mi bá sí ilé inú máa ń dùn ni ṣàfihàn ránṣẹ́ sí mi. tọ́mátì wọ́n á mú àwòrán yẹn àbí fídíò yẹn wọ́n á fi pamọ́ wọ́n á dá fóònù ẹ̀ padà fún ẹ. àwa tó bí ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin bóyá oṣù kan gan wọ́n á kàn déédéé pè é ni wọ́n á sẹ́ǹdì kékeré lára. wọ́n fún ọ ní tírélà kan. kò wo kíní àkọ́kọ́ báwo ló ṣe jáde fóònù mi kíní kan ṣé mo kẹ́tọ́ rò pé ṣébi tí mo ti lọ ṣe fóònù àbí kíní wọ́n ti bẹ̀ sí fi ìmí gan ọkọ̀ gan tí ò tẹ̀ mọ̀ gbà tó lọ ṣe fóònù gan wọ́n á ti link ẹ̀ pé gbogbo nǹkan tá a rí o ibi báyìí la dẹ̀ ń gbé lọ o nǹkan báyìí la fẹ́ fi ṣe o. ẹ jẹ́ kí n sọ ewu tó wà nú ẹ̀ ẹ̀yin tẹ̀ ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ tó bá jẹ́ pé pẹ̀lú àgbàlagbà ni ẹni tí ẹ fẹ́ ṣe fún ẹ̀wọ̀n ọdún kan sọ́dún méje ni àbí owó ìtanà tó bá jẹ́ ọmọdé ẹni tó bá ṣe wà below 18 years ló lọ ṣerú ẹ̀ fún ẹ̀wọ̀n ọdún kan sí ẹ̀wọ̀n ọdún mẹ́wàá àbí owó ìtanà mílíọ̀nù mẹ́wàá sókè ìwọ tó ń tún fóònù ìgbọ́ ló ti fẹ́ rí mílíọ̀nù mẹ́wàá then káti ẹ̀yọ̀ yẹn kúrò moment tí wọ́n bá ti sọ pé o jẹ̀bi o ti da ex-convict. ìyẹn pé o ti lọ sẹ́wọ̀n rí. bẹ́ẹ̀ni bó tiẹ̀ dé bó bá tiẹ̀ wá jẹ́ kó sanwó ìtanà tó dẹ̀wọ̀n bọ̀ o ti da ex-convict. wàá wá torí nǹkan tí. bóyá o bá sì di ex-convict ìyẹn ni pé ẹni tó ti fojú ba ẹ̀wọ̀n rí tó ti dẹ̀wọ̀n rí bóyá èèyàn á tù lẹ́yìn tàbí bá sọ̀rọ̀ tán kọ́ ló mọ̀ tó mọ̀ rẹ̀ ń gbọ́ yín. tó túmọ̀ sí pé ẹni tó bá tẹ̀ ti da ex-convict so many opportunities. àforò. ló máa forú ní orílẹ̀-èdè wa tá a wà. so àwọn tó ẹni tó jẹ́ bí victim náà ní irú situation yìí. tó ṣe é sí. kò ń ṣe àkókò fún ẹ láti máa bẹ̀rù láti máa sá kiri bí a kì í ba owó yẹn kí n san tó bá sanwó yẹn tó bá tún dọ̀là tó jẹ́ kó sí mi yẹn ìmí ìgò tiẹ̀ tí ì ní jẹ́ kó sí mi owó tó san tá tún ti máa sọ pé òun fẹ́ ra bàtà kan iye báyìí náà pé kò tún sẹ́ǹdì owó ó sì tún máa wá kiri. ó ti ṣe bẹ́ẹ̀ láì mọye gbà ọ̀pọ̀lọpọ̀ ti sanwó mugun. tó dẹ̀ jẹ́ pàṣẹ wá àṣẹyìnbọ̀ alẹ́ sọ pé omugun ni wọ́n san. bẹ́ẹ̀ni tẹ́ pàṣẹ wá àṣẹyìnbọ̀ wọ́n á padà tún ju fọ́nrán òun sí ojú afẹ́fẹ́ ni. so èyí tí ẹ máa fi sanwó kínní ẹ máa kó ẹ̀rí yín jọ kẹ́ lọ fẹjọ́ sùn kan wá tó bá ti mẹ́ nìyẹn ìyẹn ó dáa ṣe mọ́ fún nìyẹn lórí yín àtàwọn tó yẹ pé ọba tún jẹ́ victims fún lọ́jọ́ iwájú kò ń ṣe àkókò then during this period tó bá jẹ́ pé nìyẹn wà unfortunate tó yẹ pé wọ́n gbé fọ́nrán yẹn lọ sí orí afẹ́fẹ́ kò ń ṣe àkókò fún àwa ẹbí ọ̀rẹ́ àbí ojúlùmọ̀ láti máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ ó gọ ní kí ló rò débẹ̀ tó lọ ń ṣe kí ló bá débẹ̀ àmọ́ pa ṣìṣe ni in fact ẹ ní láti sọ fún wọn mọ́ àdámọ́mẹ́ tó mọ̀ pé àwọn gan ṣìṣe ohun tó nílò ní ìfẹ́ kò ń ṣe àkókò tí àwa jẹ́ kán rí pé kí ni mo wá ń gbé láyé fún
gbàtàn bá wá para wọn yẹn ṣé ìyẹn wá fún wa ní ìfọ̀kànbalẹ̀. ẹlò ní tẹ̀ ń gbìyànjú àti sọ ni pé ẹlòmíì inú wọn bá wọn ìyà tí àwọn ẹbí àwọn ọ̀rẹ́ ojúlùmọ̀ bá kọ sí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ òun ló máa ń túmọ̀ sí ìkọ̀tẹ̀ púpọ̀ láti rí so many people tó jẹ́ pé wọ́n commit suicide àwọn ọmọ iléèwé ní ló pọ̀ jù nù wọn ta nítorí pé wọ́n gbé fọ́nrán wọn sí kìíní àbí torí pé yàn contract blackmail wọn pẹ̀lú kí tí ìyá mi bá gbọ́ tí bàbá mi bá rí tí àwọn ará church wa bá rí kí wọ́n máa ṣe èmi àlọ́pàá ojú ọ̀nà àfi wò mí alọ́gbẹ̀mí ààrẹ àmọ́ tí àwọn èèyàn bá rí pé ọwọ́ tẹ fi bẹ́ẹ̀ ṣe fọwọ́ ọ̀tún bá wí ẹ fọwọ́ òsì ẹ tún fi fà á mọ́ra pé ó ti ṣe lè má tún jẹ́ kó ṣẹlẹ̀ mọ́ ó má ṣẹlẹ̀ mọ́ àbá ọjà fẹ́tọ̀ rẹ̀ lórí ilé àmọ́ lórí eléyìí á jẹ́ kó jẹ́ òpin níbi tẹ́ni ìbàdé ṣe rí ìgbà tí nǹkan bá ń dùn kò sí nǹkan tí a kì í lè ṣe òótọ́ ọ̀rọ̀ tó wà ń bẹ̀ nìyẹn ìgbà míì tá a bá ti ṣe tán la máa tó wù pé ṣé mo tiẹ̀ nílò rẹ̀ ṣá tí ó yẹ kí n ṣe kíní tí mo ṣe so ẹmọyọkọ àti ìyàwó gan tẹ́ pé wọ́n á ṣe tán ní àtọkọ ní torí pé ọkọ ò sí ní tòsí bí ọkọ wà nílùú òyìnbó tíyàwó wà ní nàìjíríà tania kó ṣe fọ́nrán kíní kó fi wọn pé kó ṣe bá àárín wọn lọ́sà wà. ìjà kékeré á wá ṣẹlẹ̀ àbí bóyá ibi tán ti lọ tún fóònù ṣe àbí tí fóònù sọnù ṣé irú àwọn yẹn ṣe máa sọ pé wọ́n kọjá àyè wọn ni àbí wọ́n mọ̀ọ́mọ̀ lọ ṣerú nǹkan bẹ́ẹ̀ so àwọn nǹkan tó yẹ kí ká máa rò ní tabadẹ tìrí àwa tá a máa ń rí náà tẹ́ pé tá a bá ti rí ká tó rí tán báyìí àwa gan láti máa àwọn abẹ sí ń pín ẹ̀ṣẹ̀ tẹ́ni tó kọ́kọ́ pín tó dá níwọ alábàápín ló ṣe o so ara nǹkan tó ṣe ká máa ó nígbà kan tí pornography ọmọ kékeré kan tó ń trend nígbà kan ọmọ kékeré tó ń pẹ̀lú bóyá wọ́n ní teacher àbí táwọn èèyàn bẹ̀ sí púpọ̀ nínú àwọn èèyàn tó yẹ pé ẹ̀túwò pé yẹ kán ní òye àwọn gan-an wọ́n wà lára àwọn tó bẹ̀ sí ń pín kiri ẹni justice fún tẹ bá ní justice fún ara àwọn tó ràn bọ́ǹbù lọ́wọ́ tẹ bá fẹ́ justice fún kò ń ṣe fún yín láti máa pín kíní yẹn kiri tó bá níwọ̀nba èèyàn tó sì rí ó sàn jù bàtẹ́ lẹ́ẹ̀pin káàkiri tẹ́ nítorí pé justice wo lẹ́ ń pín kiri. torí tẹ́ fẹ́ wá justice fún gan. ẹ̀yin gan ti ta kiri. so irú àwọn kan bẹ́ẹ̀ tẹ́ bá ti rí ẹ má jẹ́ kó tọwọ́ yín bọ́ síwájú mọ́ tó bá níbẹ̀ ṣe lè ràn wọ́n lọ́wọ́ láti pé kíkiní ẹ̀ má kọjá ibi tó ti mọ yẹn ẹ jẹ́ kó dúró bẹ́ẹ̀ kẹ́ wá wo ọ̀nà láti gbà ràn wọ́n lọ́wọ́. ó ti ṣẹlẹ̀ sáwọn tí wọ́n dé gbajúgbajà kódà àwọn olórin gan olórin obìnrin kan wọn fọkọ̀ bò láṣìírí ó ṣẹlẹ̀ sí ìgbà náà tí wọ́n pín bó tẹ̀ jẹ́ pé ó ti wò pé ní Imo State recently ó ṣẹlẹ̀ sí kinoma àwọn aṣojú ṣòfin bẹ́ẹ̀ni kan tó yẹ pé ìyẹn ó tẹ̀ tí ń sanwó ó ti sanwó kan tún ẹ̀rù sì ń bà pẹ̀lú bó ṣe ní ọpọlọ tó nímọ̀ tó. ó kàn á rò pa tó ń bá kọ́ntínú ìbílẹ̀ wọ́n á máa sanwó ìlọ́ni bó ṣe kúkú ní ó yá ẹ̀yìn agbófinró nǹkan báyìí ló ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n kúkú tó àṣírí ara mi nǹkan báyìí ló ṣẹlẹ̀ ẹ gbà mí. bóyá torí pé ẹlòmíì ìbẹ̀rù gbọdọ̀ pé kí náà sọ. tí ọkọ̀ ń bá wà lọ gbọ́ńkọ́ torí ní bá lọ sọ́dọ̀ agbófinró kò sígbà tí wọn ò ní béèrè pé ọkọ̀ yín dà. bẹ́ẹ̀ni. bóyá ẹni tó fà á nìyẹn tí wọ́n fi ń wò pé jẹ́ ìsìn mọ́ sanwó yìí lọ àbí tí mo ń fa ìbẹ̀rù náà nu. òun náà ní ara nǹkan tó ń fa ìbẹ̀rù náà nìyẹn bọ̀ kókó bẹ̀ ni pé kò sí bó ṣe lè ṣe tó bá dọjọ́ kan náà aláìnítẹ́lọ́rùn ní irú púpọ̀ náà wọn yẹn wọ́n á tún padà gbé síta náà ni. so ní kókó ni pé tírú nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ farabalẹ̀ àwọn ẹ̀rí wa ká kó jọ ká lọ fẹjọ́ sùn ní àgọ́ ọlọ́pàá pé nǹkan báyìí ni mo ṣe o ibi báyìí ló já sí o. àwọn míì tó ń bẹ ní àwọn ọ̀rẹ́kùnrin ọ̀rẹ́bìnrin tó jẹ́ pé èyí obìnrin ó sì mọ̀ wípé èyí ọ̀rẹ́kùnrin ó ń ká àwòrán gbogbo táwọn ṣe kalẹ̀ àṣẹwá àṣẹ̀mbọ̀ wọ́n ní àwọn míì gbà pé kí ló dé tó fi mọ fàyè gba ọ̀rẹ́bìnrin láì sọkọ rẹ̀ pé ọ̀rẹ́bìnrin rẹ̀ ó ṣeé ṣe kó fi ọ́ lẹ̀ ọ̀rẹ́kùnrin rẹ̀ sì lè fi ọ́ lẹ̀ kí ìjà dé kó rí dòwe ṣùgbọ́n ẹlòmíì rí sí nǹkan ayọ̀ nǹkan adùn nígbà kan wà ní ìkọ́jáde ńgbà náà lọ bí ọdún mẹ́rin sẹ́yìn
ọmọ yẹn ó wà ní iléèwé gíga fásitì tó jẹ́ ti aládàáni káfíńkọ̀ bò láṣìírí ọmọbìnrin ni wọn àti ọmọkùnrin nínú ilé àwọn méjèèjì èyí obìnrin sì mọ̀ débi pé wọ́n pín kiri ńgbà náà ọmọdé yẹn ọ wa omi ẹkún mu láìmọye gbà àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pín wọ́n bẹ̀rẹ̀ sí ní pín ọmọ yẹn ní ìsìn nígbà náà wọ́n ní ó fẹ́ lọ bínú para rẹ̀ ẹ̀kọ́ nílé yìí ló ń jẹ́ fún kálukú wa mo mọ̀ pé náà ó sì ti rí àwọn ìrírí kan ẹ̀yin gẹ́gẹ́ bí amòfin tí ẹ ti rí táwọn èèyàn ti wá fi múrẹ̀ sùn bẹ́ẹ̀ sọ́dọ̀ yín àbí sọ́dọ̀ àwọn tí wọ́n súnmọ́ yín tẹ́ mọ̀ pé nǹkan báyìí ṣẹlẹ̀ sẹ́nìkan ẹ sì ti rí ìjìyà tó tọ́ fún àwọn míì nínú wọn. ìkan wà tá a ṣe ní ìlú Adó Èkìtì tó ń ṣe ní ọdún méjì sẹ́yìn àbí nǹkan ní ìmọ̀ bí ó ti kúrò ní prison sí wọ́n rán lọ sí ó ṣẹ̀wọ̀n ẹ̀ torí pé ó ń fi àwòrán ó fi dẹ́rù bà former girlfriend ẹ̀ ń gbà. So àìmọye wọn tó wà lẹ́wọ̀n tẹ́ pé wọ́n ń jìyà fún nǹkan tó ń ṣe. ọ̀dà ẹja gba ìpè 2 sí 3 lórí ọ̀rọ̀ pé ká mọ ọdún mọ̀húrú ká mọ lu kankan torí pé a ti ní i lọ́wọ́ afẹ́fẹ́ mọ́ dúkòkò mọ́ ọmọ ẹnìkejì kó náà mọ́ bẹ̀rù ẹlòmíì ti bẹ̀rù ó ti tira rẹ̀ síbi tí kò yẹ kó tira rẹ̀ sí. mo kí amòfin wọn kú iṣẹ́ látẹ̀kàn. ẹ ṣeun. bọ́tí nǹkan tẹ́mi kàn fẹ́ sọ ni wípé lórí pé bóyá obìnrin sókùnrin ń bára wọn lájọṣepọ̀ tàbí ọkọ síyàwó tán wá ń ká fọ́nrán ẹ̀ sílẹ̀ yìí èmi fojú wò pé kò yẹ kó rí bẹ́ẹ̀ kí ni àǹfààní ẹ̀ kí ni adùn ẹ̀ ẹ ṣe nǹkan tẹ́ fẹ́ ṣe kúrò ń bẹ̀ èmi rò pé ọ̀pọ̀lọpọ̀ wa gan là ń kóra wa sínú ìyọnu nítorí pé ṣé afẹ́ta ni àbá afẹ́ fi powó ní òmèrè tó wà ń bẹ̀ tá a bá ṣe léyìí táwọn èèyàn ò ṣe èèyàn kan ò ní kó ẹ sínú ìyọnu tàbí kó máa fi halẹ̀ mọ́ ẹ tó náà ní lójú tèmi ò èmi kan ń pàrọwà tó bá láwọn tó ń ṣe lọ́jọ́ kan dá dúró because ó dà gbé gbàtà wá nìyẹn fún ara ẹ̀ fọwọ́ ara ẹ̀ fa wàhálà bí èmi ṣe rí fún ìyẹn ṣe lọ. ẹ ṣeun amòfin wa náà tí wọ́n sọ báwọn èrò tí wọ́n báwọn. bẹ́ẹ̀ni kílà kò nílò bá. gẹ́gẹ́ bí nǹkan tá a ti sọ ṣáájú kò sí àwọn tó ní pé ìwà tó dáa ni kò dẹ̀ sí àwọn tó sọ pé nǹkan tó burú ni ìdí tẹ́ ẹ ṣe ẹ̀yin lẹ mọ̀ èyí tó burú ń bẹ ni pé ṣé ìgbà tẹ́ ẹ ṣe ẹjọ́ ní sọ́kàn pé ibi tá a fẹ́ gbé sí ni nǹkan gan ó dàbí ìgbà tí yàtọ̀ ìgbà mi èmi àti yín a lè sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kọ́rọ̀ ṣe kábẹ̀sì ń sọ̀rọ̀ bóyá wábẹ̀sì ń sọ̀rọ̀ ń pa barista Ìyanu wábẹ̀sì ń sọ̀rọ̀ yẹn á sọ̀rọ̀ ní ojú tiyín ní ojú tèmi ọ̀rọ̀ àárín àwọn méjèèjì ni àmọ́ kẹ́mi wá máa rìkọ́ọ̀dẹ̀ kátẹ́ gbà pé mo rìkọ́ọ̀dẹ̀ ok mo rìkọ́ọ̀dẹ̀ bọ̀ tí mo ti wá rìkọ́ọ̀dẹ̀ tí wọ́n á sọ fún yín pé ìjà wá dé mo wá sẹ́ǹdì ẹ̀ sí kí ni nǹkan tí mo rò tí mo fi ṣé nǹkan tá a jọ ìgbà tá à ń sọ̀rọ̀ ṣé. torí confidential something la jọ ń sọ ńgbà yẹn nǹkan ibi gan láàrin mi àti ẹ̀yin. ní pàtàkì jùlọ irú àwọn ọmọ kéékèèké tó yẹ pé wọ́n ti tó yẹ pé lọ́yìn abẹ́ òfin wọn tí tó lè give consent. pé mo lè fọwọ́ sí nǹkan. wọ́n lè fọ tírú fọ́nrán bẹ́ẹ̀ bá jáde òun ìjìyà tí wọ́n ṣe máa tí wọ́n ṣe pọ̀ ju ti ẹ̀yin tẹ́pẹ́ yìí méjèèjì ó yẹ kẹ́ ti mọ effect nǹkan tẹ̀ ń ṣe. so irú ọkọ àtìyàwó tán jọ sí nítòsí tó yẹ pé bí àǹkan táwọn méjèèjì fi ìdílé wọn mú nìyẹn tán fi wò bàbá ẹ lè sọ pé bí àwọn ń ṣiṣẹ́ bọ̀ ọmọ tí ò tí ì gbọ́n irú ọmọ tí ò tí ì gbọ́n tó jẹ́ pé bóyá irú èyí fọ́nrán tí mò ń sọ ti ọmọ kékeré tí bọ̀dá àgbàyà tó ní kọ́ ọmọ máa ṣe tó dẹ̀ tún rìkọ́ọ̀dù ọmọ lọ́mọ tó fi gbé já ṣé irú ọmọ yẹn mọ̀ nǹkan tó lè ṣé ọmọ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ gan kò yé ọmọ. ọ̀dà ajá sáré gbé pèlè hello. ẹ káàbọ̀ sórí ètò. lọ́ọ̀yà ń sọ̀rọ̀ kankan sí nípa kan ká bọ́ọ̀sì kan jìyàn sí lórí kọ́ ṣé lábẹ́ òfin ẹ̀ṣẹ̀ náà nìyẹn náà ni. ẹ̀ṣẹ̀ ni o ẹ̀ṣẹ̀ ni ní under cyber crime. ó dà pé a fi tún lè ṣe apá kìíní bóyá tó bá tún di ní ọ̀sẹ̀ tí ń bọ̀ torí àwọn ọ̀rọ̀ kan pọ̀ nínú eléyìí nípa nǹkan tá a jọ sọ wá tí ìwọ nìkan lọ gbé jáde tí gbogbo ẹ̀ lọ ìdáhùn ìfún wa sọ fún wa ni pé ká mọ̀ fòwọ́ ara wa dáràn ká mọ̀ lọ lo nǹkan míì torí pé ẹ fẹ́ gbà nǹkan lọ́wọ́ ẹnìkan ọ̀wá lọ fi ń dúnmọ̀ hurumọ̀ àbí dúkòkò mọ́ ẹ̀yìn ní ọ̀dà
ẹjọ́ mọ̀ dágbére kúrò lórí ètò àmọ̀fẹ́wá. ẹ ṣe gbogbo aráalé tó ń bá wa lọ orúkọ tèmi lẹ́ẹ̀kan sí ni Ọ̀ṣádọ́là Ìfẹ́dàpọ̀. tọ́ adúpẹ́ inú mi dùn pé mo rí yín lónìí mo dà pé lọ́jọ́ mẹ́jọ èyí tó rí yín gbogbo ti jọ igbó ò ní pa yín o ikú ò ní pa wá náà àwọn tí wọ́n ń gbọ́ wa lásìkò yìí àwa láàmọ̀ wá ẹ̀yin láàmọ̀ bá ikú ò ní pa yín ànígbọ́ ibi sí yín ó di ní ọjọ́ mẹ́jọ tá a tún pàdé lórí ètò Gbàjarè ẹ mẹ́sùn yìí wá pẹ̀lú àwọn ẹ̀rí àrídájú eléyìí tí ẹ lè fọwọ́ sọ̀yà sí Òjó Awógbèmí ló kọ tèmi ń jẹ́ kábíyèsí Òkìkí Ọládìfẹ́ sì náà pè mí ọ̀ká gbọ́ra láyọ̀ ọ̀ká pàdé ayọ̀ ó di lábọ̀ ó dìgbà.